الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. nínú àwọn ẹ̀rọ kàbìtì èyí tí Ghulam Ahmad afáàgbà tó lùdásílẹ̀ ìjọ Ahmadiyya pa òun náà lọ́rọ̀ ẹ̀ tó sọ́nù tíra Aqibatu Atam page 191 níbi tó ti ń sọ fún wa wípé amma haqiqatul mukalamatil ilahiyyati fahiya an yusharrifa Allahu subhanahu wa ta'ala bi mukalamatihi al-kamilati kal anbiya man tafana fi nabiyyihi. ó ní tí wọ́n ń pè ní kí Ọlọ́run máa bá èèyàn sọ̀rọ̀ ìyẹn ni pé kéèyàn máa communicate pẹ̀lú Ọlọ́run. òun náà ni kí Ọlọ́run ọba àlekè ọlá kó ṣe ní ọ̀ràn fún ni àbí kó kàn ṣe àpọ́nlé ìkànnú àwọn ẹ̀dá ẹ̀ pẹ̀lú pé Ọlọ́run bá a sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí ó pé ìyẹn pẹ̀lú wáhíù gẹ́gẹ́ bí tí ń bá àwọn ànábì ẹ̀ sọ̀rọ̀. ta ni wàá lẹ́tọ̀ọ́ sí kí Ọlọ́run máa bá a sọ̀rọ̀ náà lẹ́ni tó bá tán sára ànábì ẹ̀. ṣẹ̀rí lánàá tí Ghulam Ahmad ń pèpè sí níbí ìbára yìí expression yìí tàwọn oníṣúfì ni léyìí tí ó yàtọ̀ tí ó gbọdọ̀ dàrú. ìmọ̀ sọ pé ẹnìkan tán sára ànábì sallallahu alaihi wasallam kò fi wá rí rẹ̀ mọ́ yóò lóun dá ànábì di òun ara tán pè ní wahdatul wujud ni àbíkẹ́ ara tán pè ní al-ittihad nìyẹn tí mo ti ka irun tó jọ bẹ́ẹ̀ fún wa nínú tíra izalatu khata'in ti Ghulam Ahmad ọmọ igbó kọdíyàn yìí. ó ní ntòfà ntí à ń pè ní kọ́lọ̀ máa bá ní sọ̀rọ̀ òun náà ni kí ẹ máa gbóhùn Ọlọ́run ọba kọ́lọ̀ máa wá bá a sọ̀rọ̀ ní sísọ sí mi sọ sí ọ. ó ní fakalimullahi fi hadhihi al-ummati fakalimullahi fi hadhihi al-mukalamati yukallimu Allah subhanahu wa ta'ala wajhan li wajhin. ẹni tí Ọlọ́run bá ń bá sọ̀rọ̀ tó ń gba revelation lọ́dọ̀ Ọlọ́run. ẹ jẹ́ kí n rán yín létí nǹkan kan lábala yìí tí yàbá gbàgbé. mo ti sọ fún wa tẹ́lẹ̀ pé Ghulam Ahmad nínú tírà tó pè ní Nuzulul Masih page 83. ó sọ bẹ́ẹ̀ fún wa wípé balil haqqu anna najata al-insani maqsuratun ala an yakuna huwa nafsuhu mahzuzan bil mukalamati wal mukhatabati al-ilahiyyati mubashara. ó ní tó lè jẹ́ kọ́mọ nìyẹn là níwájú Ọlọ́run kó má dẹni iná kó má wọ jahannama gbére kó lè wà àlùjánnà òun náà ni kí Ọlọ́run máa bá òun náà sọ̀rọ̀. lọ́dọ̀ Ghulam Ahmad gbogbo èèyàn kọ̀ọ̀kan òun náà ni Ọlọ́run gbọ́dọ̀ máa bá sọ̀rọ̀. ẹni tí Ọlọ́run ò bá ti bá sọ̀rọ̀ kì í ṣe pé kó máa bá sọ̀rọ̀ pẹ̀lú pé kó sọ pé òun bá Ọlọ́run sọ̀rọ̀ pẹ̀lú kó máa ka Kùránì àbí kó máa kírun. ìyẹn kọ́ torí pé ńgbà tá a bá ń ka Al-Kùránì wa lọ́dọ̀ àwọn mùsùlùmí ìgbà tá a ń bá Ọlọ́run sọ̀rọ̀ ni lóòótọ́ àgbóhùn Ọlọ́run ṣùgbọ́n ọ̀rọ̀ tó ti sọ sílẹ̀ tí ó bá gbogbo ìgbà mu alladhi la ya'tihi al-batilu min bayni yadayhi wala min khalfihi tanzilun min hakimin hamid. òun náà ni Al-Kùránì jẹ́. so àwa máa wúra bí ẹni pé ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ fáwọn tàná yẹn bí ẹni kó sì tún bá wa náà sọ ọ̀rọ̀ yẹn náà lé ní ìgbàgbọ́ àwa mùsùlùmí nìyẹn. ṣùgbọ́n lọ́dọ̀ Ghulam òun náà ni wípé ẹni Ọlọ́run ò bá ti bá sọ̀rọ̀ ẹni tí ò bá ti máa gba wáhíù tó ń tọ́ yẹn tí ẹ bàjẹ́ wájú Ọlọ́run ọlọ́mọdé kìí ti wá bàjẹ́. bẹ́ẹ̀ sì ni àtijọ́ yé wa pé inú gbàgbọ́ mùsùlùmí gidi inú gbàgbọ́ àwọn mùsùlùmí látàná wa látàsìkò ànábì sallallahu alaihi wasallam àtàwọn tó dúró lórí ìlànà wọn àwọn ẹni ìṣíwájú yẹn títí dàsìkò wà yìí òun náà ni wípé kò sí ní tán pè ní wáhíù mọ́ fún ẹnì kọ̀ọ̀kan nínú àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam torí pé àbùkù ni kí kálukú wa máa gba wáhíù jẹ́. tí bàbá bá gba wáhíù bí Ghulam Ahmad ṣe sọ wípé lásìkò tòun revelation yóò yapa wáhíù gbígbà yìí máa bá Ọlọ́run sọ̀rọ̀ yóò wá di tajá tẹran obìnrin yóò máa gba wáhíù ọkùnrin yóò máa gba wáhíù àwọn ọmọ kéékèèké àwọn náà máa sọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run wọ́n máa sọ̀rọ̀ bí ànábì Ọlọ́run kálukú máa sọ àwọn ọ̀rọ̀ tí màlẹ́kà ń bá a sọ. ó dáa èwo la máa tẹ̀lé ńgbà yẹn gbà tí kálukú bá ń gba wáhíù ẹbí lọ́wọ́ ọjọ́ Ahmadiyya kí ni ìwúlò Kùránì máa ń gbà yẹn wálé yẹn azùbẹ̀lá kí láǹfààní Kùránì máa kí láǹfààní àdìsí ànábì máa ńgbà tó yẹ pé kálukú bá ń gba wáhíù látọ̀dọ̀ Ọlọ́run. inú tá a mọ̀ náà ni wípé ntí wọ́n dìdí ìbánisọ yóò pàtàkì ju ntẹ́lómi ìbánisọ lọ ó túmọ̀ sí pé ànábì ló gba Kùránì wa àwa ò bá gbà wàlẹ̀ yẹn azùbẹ̀lá ànábì ló ní àwọn àdìsí àwọn ọ̀rọ̀ tó sọ wọ̀nyí yìí àwa kọ́ ló bá sọ àwọn sàhábà ló bá sọ ní kálukú bá máa rí wípé kóun kúkú tẹ̀lé tóun gbọ́ ohun tóun rí tó dáhùn lójú ó dájú kóun tẹ̀lé ọ̀rọ̀ tóun ọmọ bó ti wáyé lọ tàbí rí pé géètì ńlá ètò jásí jahannama òun náà ni Ghulam Ahmad fẹ́ sílẹ̀ fún gbogbo èèyàn kọ̀ọ̀kan ní àlùmọ́ yìí Ọlọ́run kó máa ràn án lọ́wọ́ Ọlọ́run kó gba àwọn tó ti kó sínú tó ti gba géètì náà wọ jahannama kọ́lọ́run kó sì ti bá arọ́ wọn jáde kúrò ńbẹ̀ kí wọ́n tó wọ iná náà hakikatan níjọ́ àlìkìyàmà. ẹ dákun bí wáhíù tọkọ àti tìyàwó bá takora wọn tí kálukú wá ń gba revelation tíyàwó lòun gba revelation wípé òun ìyàwó ìgbà tó bá wù òun lòun lè jáde kọ́kọ́ kan má fi ṣé ni dèun mọ́lẹ̀ Ọlọ́run ti fóun náà lágbára kò sí tó ń jẹ́ àrìjálù qawwamuna 'ala an-nisa'i mọ́ òun ti gbọ́ tọ́lọ́run ti báwọn náà sọ̀rọ̀ pé an-nisa'u qawwamatun 'ala ar-rijal ẹ̀rí pàdán ò dé báyìí ẹ̀ máa yá mi àbí tó ọmọ náà gba revelation pé ntọ́lọ́run báwọn sọ náà ni pé bí òbí òun ṣe
lágbára lórí wọn lòun náà lágbára lórí òbí wọn tó bá wú òun á ṣe ó fò sí wọn táwọn bá ti ṣe tó tẹ̀wọ̀n lọ́rùn wọn á bínú sí wọn á sọ̀rọ̀ burúkú sí wọn ẹ dákun ṣàrí pé ayé ti bàjẹ́ nìyẹn ìdí nìyẹn tá a sọ fún wa pé ìmọ̀nà kúránì tó a nídìí nǹkan míì kódà gbọ́dọ̀ fi kúránì lẹ̀ ká lọ tẹ̀lé ọ̀rọ̀ anábì Isa alayhi salatu wassalam ká lọ máa tẹ̀lé bíbélì èyí tí díẹ̀ nínú ẹ̀ sì jọ ti ọlọ́run fi ránṣẹ́ sí anábì Mùsá àbí anábì Isa alayhi salatu wassalam tá a bá ṣe bẹ́ẹ̀ àti bàtàrà wa jẹ́ nìyẹn wà lè yàn sùfẹ́lá ọlọ́run kó má bàtí wa jẹ́ lórí náà ńkọ́ ìlànà èṣù ìlànà ṣe ìtọ́nà èyí tó yá púpọ̀ tó yára bá ẹ̀sìn Islam jẹ́ tó yára sọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí dẹ́ni ìbínú ọlọ́run òun náà ní Ghulam Ahmadu ń júwe wa fún adúpẹ́ fọlọ́run tó ṣe Muhammad sallallahu alayhi wa sallam lánàbí wa anábì tó fẹ́ràn wa ó dàbí bàbá fún wa ni ó ló ń dá gẹ́gẹ́ bí bàbá fún wa òun máa kọ́ wa ní gbogbo nǹkan ó máa ṣàlàyé fún wa bá a ṣe ní ṣoríire bá a ṣe ní ṣoríbú wàlẹ̀ yasubila sàfúrúlá bí aburú ṣe ní jẹ́ tiwa bá a ṣe dọ̀mọ̀ àlùjánnà tó bá jẹ́ pé Ghulam yìí lọ́lọ́run bá yíyan fún wa lóòótọ́ ṣe pé tiwa bá wa nìyẹn ṣùgbọ́n Allahu a'lamu haythu yaj'alu risalata adúpẹ́ fọba tó ṣẹ̀dá wa ọba tí kì í ṣì yàn ọba tí kì í ṣì pín ọlọ́run ní rọ́pọ̀nù ńṣẹ́ ọlọ́run ní rán olè ńṣẹ́ ọlọ́run ní rán amukumẹ́kọ̀ ńṣẹ́ ọlọ́run ní rán sọ̀dọ̀ ńṣẹ́ ọlọ́run ní rán dẹ̀jọ́ ńṣẹ́ àwọn tọ́lọ́run gbéṣẹ́ rán àwọn ànábì tán nífẹ̀ẹ́ ayé àwọn ànábì tí wọ́n máa jẹ́ ìkẹ́ fún gbogbo ayé kì í ṣe ànábì tó yásí pé tán bá ti lè bú díẹ̀ báyìí yóò kọ ìpè 1000 fẹ́nìkan ṣo ni ìpè 1000 ní 11 pages òun náà ní ó kọ tí ó fi ṣépè fún ẹnìkan ṣo torí pé ìyẹn tako àbí torí pé yẹn ó sọ̀rọ̀ sí ẹ̀sìn Islam irú ànábì bẹ́ẹ̀ kọ́ lọ́lọ́run fún wa ọlọ́run fún wa ní ànábì tó jásí pé wa ma arsalnaka illa rahmatan lil alamin ọlọ́run ní akòràn bí ó ṣe pé kó lè máa jẹ́ àánú fún gbogbo àgbáńlá yìí tẹ́ ẹ bá gbàgbé Ghulam Ahmadu náà máa claim bẹ́ẹ̀ ó ní ọlọ́run rán òun bí ó ṣe pé kóun máa jẹ́ aláàánú fún gbogbo àgbáńlá yìí ó ní ọlọ́run sọ fóun náà ń gbà nù revelation tòun náà àyà tó wà nù Kùránì tọ́lọ́run sọ nípa ànábì sallallahu alaihi wasallam tí ó sì lo fẹ́lòmíì Ghulam ṣèyítọ́ọ̀nì yìí náà ọmọ gbó kọ́ díà nìyẹn ó ní òun náà gba revelation yẹn ọlọ́run sọ fún un pé wa ma arsalnaka illa rahmatan lil alamin gẹ́gẹ́ bó ṣe sọ pé ọlọ́run sọ fún un pé wa ma yantiqu anil hawa yẹn pé òun Ghulam Ahmadu òun kì í sọ̀rọ̀ fẹ́nu in huwa illa wahyun yuha ẹja kùn ẹja fi abala yẹn lẹ́jàre ntọ́gbẹ́ni yìí sọ òun náà ni wípé ẹni tí ọlọ́run bá ti wá ń bá sọ̀rọ̀ ó ní ọlọ́run máa bá oníṣòwò ẹni náà ó máa bá ọlọ́run sọ̀rọ̀ ní ojúkoojú yẹn ni pé face to face haythu yas'alullaha wa yujibuhu tẹ́ni náà bá ń béèrè ìbéèrè lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run o àlìjánnà tó wí yẹn ìyàwó mélòó ni màá fẹ́ ń bẹ̀ gan-an ọlọ́run ó sì máa dá onítọ̀hún lò ọlọ́run ṣé ó gbà mí láyè tó bá dijọ́ àlìkìyàmà kí n kó àwọn èèyàn gbọ́ àwọn fámìlì mi ìyá mi bàbá mi gbogbo mọ̀lẹ́bí mi kí n kó wọn jáde tí iná bá tọ́ sí wọn kí wọ́n má wọ́n náà kí n tà wọ́n wọnú àlìjánnà ó ní ọlọ́run máa dá onítọ̀hún yẹn lò bí náà pẹ̀lú náà màbílà ìyẹn ni wípé ẹni tí ọlọ́run bá ti ń bá sọ̀rọ̀ yóò máa béèrè àwọn ìbéèrè lọ́dọ̀ ọlọ́run sì máa dá lóhùn hatta law sa'alahu subhanahu wa ta'ala 50 marratan aw akthara ajabahu subhanahu wa ta'ala ó ní títí àwọn tọ́lọ́run bá ń bá sọ̀rọ̀ ẹ má gbàgbé nísìnyí pé gbogbo èèyàn kọ̀ọ̀kan lọ́lọ́run bá sọ̀rọ̀ lọ́dọ̀ Ghulam Ahmadu àmọ́ ètò pàtàkì jù lọ́dọ̀ Ghulam Ahmadu òun náà ni kó ṣàtijẹ́ kóun lọ́ga gbogbo àwọn tí ọlọ́run bá sọ̀rọ̀ bí ẹnìkan bẹ́ẹ̀ ìfẹ́ sọ wípé òun ó di ọ̀gá fún Ghulam Ahmadu nínú àwọn tọ́lọ́run bá sọ̀rọ̀ nínú àlùmọ̀ yìí gẹ́gẹ́ bó ṣe claim ìjọ yẹn ni wàhálà ò ṣẹlẹ̀ ṣẹlẹ̀ pé bóòsì ni Ghulam Ahmadu fẹ́ jẹ́ òun ló dídì fẹ́ jẹ́ president general pátápátá ẹ máa gba wáhìí bó ṣe wù yín n tó kàn mí n tó pàtàkì sí mi ni pé ẹ ṣáà máa mú sàkọ́lẹ̀ wá oníkálukú yẹn máa forí balẹ̀ fún un ẹ pàtàkì wọn ẹ gbà kóhùn nìkan lànàbì wáhìí òun ló lè sọ fún bóyá yóò correct àbí kò correct níjọ́ tẹ́nìkan náà àwọn tí ó máa ń rí iná sí Ghulam Ahmadu pé ẹni ọlọ́run ni níjọ́ tó wá bá wípé ọlọ́run ní kò ń sọ fún ẹ pé kò ṣe bẹ́yà fóun yẹn náà gba wáhìí èṣù títí ẹ̀ náà nínú àwọn àfa èṣù bíi ti Ghulam Ahmadu náà nílẹ̀ India ń gbà yẹn Jiraddin lórúkọ ẹ̀ Jiraddin sọ pé ọlọ́run ní kò ń sọ fún wa Ghulam Ahmadu wípé kò ṣe bẹ́yà fóun ìyẹn ni pé òun la síwájú nísìnyí wọn ni kò máa tẹ̀lé òun níjọ́ yẹn ní Ghulam tutọ́ sókè tó ń fojú gbà wípé ṣé nǹkan ṣe ọ́ ni ó ní wáyé èṣù nìyẹn níjọ́ yẹn gan ló ń tọ́ yẹn wá bẹ̀rẹ̀ sí ní gba wáyé èṣù lọ́dọ̀ Ghulam Ahmadu tẹ́lẹ̀tẹ́lẹ̀ sì ní gbogbo ntẹ́ni yẹn ń gbọ́ nínú ọ̀rọ̀ àti wáyé tó lóun gbà ó fi ń sọpọ́tì Ghulam Ahmadu níjọ́ náà lọ́fọ́n tọ̀ sí gbẹ̀gì tí kálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ Ghulam Ahmadu sọ pé ẹni tọ́lọ́run bá ń bá sọ̀rọ̀ onítọ̀hún yẹn bó bá ń béèrè ìbéèrè lọ́dọ̀ Ọlọ́run sì máa dá lóhùn kódà bó bá béèrè ìbéèrè tó tó nǹkan bíi 50 ìyẹn 50 abótiẹ̀ jù bẹ́ẹ̀ lọ yóò bá béèrè ìbéèrè 1 million lọ́dọ̀ Ọlọ́run gbọ́dọ̀ bá jẹ́ pé òun àtọ́lọ́run wọ́n ti jọ ń communicate papọ̀ Ọlọ́run sì máa dá lóhùn. àbẹ́ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ọ̀gbẹ́ni yìí báyìí ó dà ìbéèrè tó yẹ ká béèrè lábala yìí
ọ̀rọ̀ tí mo kà tán yìí bẹ́nu tíra Akibatu Atam. Ìbéèrè tó wáyé ká béèrè lọ́dọ̀ ọ̀gbẹ́ni yìí òun náà ni wípé Ànábì yín ti ṣe Gulam Ahmad òun náà ni wípé gbogbo ohun tí ó ní Ọlọ́run bá wọn sọ nínú wáhíù òun náà ló kọ sílẹ̀ ẹ̀yin ọmọlẹ́yìn ẹ̀ gbogbo wáhíù ẹ̀ ẹni bá ka tíra Tazkira tíjọ Ahmadiyya kọjá rí wọ́n ní tíra náà kò lábà wọn nú àwọn wáhíù inú ẹ̀ kò lábùkù gẹ́gẹ́ bí Al-Qur'an náà ṣe pé òun náà ni wáhíù náà ṣe pé abẹ́rẹ́ kófùrù báyìí lọ́dọ̀ ọjọ́ Ahmadiyya ẹnìkan sọ pé òun ní tíra kan tó dàbí Al-Qur'an nípa pípé ẹni pé tíra náà pé wọ́n láwọn sọ pé òfin inú ẹ̀ dàbí òfin inú Kùránì nítawọn sọ òun náà ni wípé ìwé náà pé pẹ̀lú pé kò lábùkù gẹ́gẹ́ bá ànábì àwọn ṣe sọ so wọ́n ń tẹ̀lé Ghulam Ahmad gbogbo tó sọ wọ́n á ní àwọn sọ pé ìwé náà dà gẹ́gẹ́ bí Al-Qur'an nítawọn sọ ni pé ìwé yẹn wà precise and accurate kò dẹ̀ ní mistake nínú bó ti wù kó lè kéré ma gẹ́gẹ́ bí Al-Qur'an ṣe rí pé nta ni wọ́n sọ òun náà ni wọ́n sọ ṣùgbọ́n wọ́n jẹ́jọ́ tí kì í lọ straight wọ́n wà straight forward nínú àwọn ọ̀rọ̀ kúfùrù tó bá ń tẹnu wọn jáde wọ́n kọ́ pọ́n níjẹ̀bẹ̀ wọ́n pọ́n lé kó lè bá a níyì lójú àwọn èèyàn bẹ́ẹ̀ sì ni tíyẹn bá ṣe ìgbẹ́ tíyẹn bá pọ́n ìgbẹ́ sínú àwo gold ẹ̀dàkùn ìgbẹ́ nígbẹ́ ó máa jẹ́ ìyẹn ò ní kó márùn tá tó bẹ̀ tó jẹ́ ti ṣí bíbọ̀ àbí tọwọ́ ẹ̀bọ̀ kó máa fi kó gbẹ̀ jẹ so ìgbẹ́ náà nígbẹ́ ó máa jẹ bẹ́ẹ̀ ni kúfùrù ju Ahmadiyya wọ́n á lọ wọ́n á bọ̀ wọ́n á lọ wọ́n á bọ̀ ntẹ́ iná sọ yẹn náà sọ ṣùgbọ́n wọ́n á bẹ̀rẹ̀ sí ní farabulate káàkiri títí tí ọ̀rọ̀ yẹn á fi dàrú mẹ́ni tó bá ń gbọ́ wọn lójú wọ́n á mú àtàmà so náà mo fi pè wọ́n ní jama'atu kul ayya shay just say anything jama'atu kul ayya shay kul hayya haga báwọn yẹn wà ní Egypt máa ń sọ hayya haga ṣáà sẹ́wọ̀n kankan má dákẹ́ tó máa fa allegation kan wọ Ahmadi má dákẹ́ ṣáà rí kó sọ kankan tí ẹ fèsì kó dàbí ìbá làkà yìí mu wọ́n ti mọ̀ pé wàhálà wọn dọ̀dọ̀ yọ̀ kan àwọn dìrín dátọ̀ kan tí wọ́n dàbí tiẹ̀ náà tí wọ́n á kó ní ti ó sọ jẹ. àníṣe gbogbo wáhíù tí Gùlámù yín ló ń gbà òun náà làmà tó kọ sílẹ̀ kò sí kan nú ẹ̀ tí ò kọ́ lẹ̀ bẹ́ẹ̀ sì ni bílẹ̀ bá ti mọ́ bó bá ti lóun gba wáyò ojoojúmọ́ làwọn newspaper Ahmadiyya máa ń lọ bá Ghulam Ahmad ń gbà yẹn láti lọ bá ànábì wọn pé ẹ dákun kílẹ̀ tún gbọ́ o so ìwọ náà sì sọ fún wọn pé òun gba wáyò báyìí á kó fún wọn wọn á lọ bẹ̀rẹ̀ sí ní publish ẹ̀ wọn á tẹ̀ sínú ìwé ìròyìn wọn ní ilẹ̀ India nígbà yẹn bíi tí rí nìyẹn nígbà yẹn ìdí nìyẹn tí nǹkan kan fi bò nínú àṣírí ìjọ Ahmadiyya wọn àfa àṣírí wọn bò nítorí kọ́ làwọn lè bá tú àṣírí wọn náà sí ni òjẹ́ ó bò fanamul nítorí ṣẹlẹ̀ onísìn òun náà ni pé kábírì lọ́wọ́ ìjọ Ahmadiyya ó ní téèyàn bá ń béèrè lọ́dọ̀ Ọlọ́run bó ti kí béèrè yẹn pọ̀ tó Ọlọ́run ní ṣaláì dáhùn ọ̀dà ẹ̀jẹ̀ á béèrè lọ́dọ̀ Ghulam Ahmad kí ló dé tí ò tiẹ̀ sọ fún wa pé òun béèrè báyìí lọ́dọ̀ Ọlọ́run sì dáhùn lò àárí akátírà Ghulam Ahmad dáadáa àárí àwọn béèrè tó lòun béèrè lọ́dọ̀ Ọlọ́run ṣé ìbóhùn náà ń pàdé Ọlọ́run ìbéèrè wo ló wá béèrè lọ́dọ̀ Ọlọ́run bóun ni conversation ṣiṣẹ́ rẹ̀ láàrin òun àtọ́lọ́run bí tí béèrè bọ́lọ̀ ti ń dáhùn bí tí béèrè bọ́lọ̀ ti ń dáhùn akátírà Ghulam Ahmad dáadáa àárí bí kankan bẹ̀ àárí àkọọ́lẹ̀ fún kankan nú àwọn ìbéèrè tó ń sọ wọ̀nyí kó tiẹ̀ fún wa ní 50 questions yẹn ni pé ìpàdé ẹ̀kan láàrin wọn àtọ́lọ́run 50 questions bó ṣe ń interrogate Ọlọ́run àti bọ́lọ̀ ń ṣe ń respond sí ń bolo wa kíjì Ahmadiyya kan wọ́n jẹ́ káwò torí pé àwọn pé Ghulam Ahmad kì í fi nǹkan kan pamọ́ kódò nǹkan ló tiẹ̀ tó kú sọ fún wa wípé wa ikhfa'ul ilhami ma'siyah nínú tirẹ̀ tó pè ní al-istiftah ó sọ ń bẹ̀ wípé ìfi ilham pamọ́ tọ́lọ̀ bá mí sí ni lára tọ́lọ̀ bá ní sọ̀rọ̀ tíyẹn bá fi ọ̀rọ̀ yẹn pamọ́ ó ní máa sí àní ẹ̀ṣẹ̀ ní pé kò dáa èèyàn gbọ́dọ̀ fi wá àyè Ọlọ́run pamọ́ wà mí sí àrìlẹ̀ àmì kódà ẹnìkan ò ní ṣe bẹ́ẹ̀ àfàwọn èèyàn kéèyàn ní fi wá àyè Ọlọ́run ọba pamọ́ ó tún sọ nínú tíra al-istiftah ànábà kan ó ní wala yukhfi haqqan illa alladhi khutima alayhi shaqa ó ní ẹnìkan ò sì ní fi òótọ́ pamọ́ òótọ́ wò ló wá tó wáhíù ètò Ọlọ́run bá sọ̀kalẹ̀ fún ẹrú ẹ̀ ó ní ẹnìkan ò ní fi wáhíù pamọ́ ìyẹn ìmísí torí gbà látọ̀dọ̀ Ọlọ́run kó máa sọ fáwọn èèyàn àyàfẹ́ ni tí orí burúkú bá ti jẹ́ títí ẹ̀ Ọlọ́run kò ṣọ́ wa kó ń bi orí burúkú ó túmọ̀ sí wípé Ghulam Ahmad ó ní kò dá kéèyàn fi wáhíù pamọ́ ó dá àwọn conversation láàrin wọn àtọ́lọ́run àwọn ìbéèrè tó ń bi Ọlọ́run àtàwọn èsì ẹ̀ kíjọ Ahmadiyya kí wọ́n jẹ́ kí ààrẹ kan fún wa ní list yẹn a fẹ́ rí 50 questions péré lọ́gàá yín ti bó ti sọ tó ló sọ wípé òun lọ bá gbogbo àwọn tó ń gba wáhíù nínú àlùmọ́ anabi sallallahu alayhi wa sallam ó sì ní kò dá kéèyàn máa fi wáhíù pamọ́ ǹjẹ́ Ghulam Ahmad fi wáhíù pamọ́ àbí ò fi wáhíù pamọ́ ẹ mọ̀ yá mi ọ̀rọ̀ kan wà tó pàtàkì tá a padà máa jẹ́ kí ó máa tó wa létí òun náà ni wípé nígbà kan Ghulam Ahmad sọ pé ó lóun gba revelation látọ̀dọ̀ Ọlọ́run wípé lẹ́yìn ọdún 7 sísìn ìjọba Gẹ̀ẹ́sì tó ń darí tó ń jayé alábátá tó ń jayé tipátipá ayé fàmílétè tutọ́ nílẹ̀ India nígbà yẹn tó mú ilẹ̀ India lẹ́rú àwọn
Britishers tí wọ́n colonize India Ghulam Ahmad wá sọ pé òun rí ìgbàanú revelation pé ọdún mẹ́jọ sásìkò táwọn wà yẹn wípé ìjọba yẹn máa fall, ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì yóò ṣubú, ìjọba náà wò ó, ìjọba náà yóò wò ó bó ti sọ nìyẹn. Ṣùgbọ́n gbà tó padà yá o tí wọ́n mú ọ̀rọ̀ Ghulam Ahmad dé tí gbọ́ àwọn tí wọ́n dé ládé ìjà ànábì Ọlọ́run ní àwọn Britishers yẹn, ìjọba òyìnbó, ọ̀gbẹ́ni ó sẹ́ pátápátá, ó lóun ò sọ bẹ́ẹ̀ abẹ́rì. Ghulam Ahmad tó ní akíkanjú lòun nìyẹn, wọn akíkaka kọ́ lọ́rọ̀ ò gbọ́, ó mà sẹ́, ó lóun ò wí bẹ́ẹ̀ o, n tó sọ fún wa nìyẹn. Níbo ló ti sọ bẹ́ẹ̀? ẹ wo inú tírà tó pè ní Kashfu al-Ghita, Kashfu al-Ghita, inú tírà náà lọ̀rọ̀ náà wà. Ó sẹ́ kanlẹ̀, ó lóun ò sọ bẹ́ẹ̀, ó ní wọ́n parọ́ máa hùn ni. Ó dà ǹjẹ́ ó sọ bẹ́ẹ̀ àbí ó sọ bẹ́ẹ̀? ẹ wo tírà at-Tazkira, tírà tó pè ní at-Tazkira. Ok, ẹ wo Tazkira English language, at-Tazkira tí mo dárúkọ yẹn Arabic nìyẹn, but ẹ wo Tazkira èyí tó jẹ́ English, ẹ wo page 1017 1017 àti 1018. ẹ bá ń bẹ̀ wípé àwọn ọmọlẹ́yìn ẹ̀ kúkú jẹ́wọ́ lóòótọ́ wípé Ghulam Ahmad gba revelation nípa wípé ìjọba Gẹ̀ẹ́sì yóò wó láàrin ọdún mẹ́jọ sásìkò tí àwọn wà yẹn nígbà yẹn lọ́hùn. àwọn ọmọlẹ́yìn ẹ̀ tẹ revelation tó lóun ò gbà, tó ní irọ́ ni wọ́n parọ́ mọ́ òun ò sọ bẹ́ẹ̀, wọ́n tẹ̀ síta, ẹ̀rí pé Ọlọ́run ò bu àṣírí jàmá yìí rárá. òun sì ń sẹ́nu tíra kan wípé òun ò sọ bẹ́ẹ̀. àwọn ọmọlẹ́yìn ẹ̀ ńgbà tán fẹ́ tẹ tíra Tazkira, ìwé Tazkira, wọ́n sì tẹ ọ̀rọ̀ yẹn sínú ẹ̀, revelation yẹn náà wà nù ẹ̀, nínú àwọn revelation Ghulam Ahmad, page 1017 àti page 1018. mi ò wo tíra lọ́wọ́lọ́wọ́ báyìí kí n tó dárúkọ page yẹn fún wa, so tí torí pé mi ò tí ì fẹ́ sọ̀rọ̀ dé abala kí ni Ghulam Ahmad, kí ni tó pa òun àti ìjọba òyìnbó pọ̀. So tí wáyé pé page mo dárúkọ yẹn ẹ bá rí ọ̀rọ̀ yẹn ń bẹ̀, ẹ mẹ́sẹ̀gì mi, so màá lè tún ibi tí ó wà sọ, tàbí kẹ́sì máa ń sọ àwọn ọ̀rọ̀ míì tọ́lọ̀ máa ní kí n rántí inshallah ta'ala, àá sọ bí tí a ó ti rí kàbọ́tì. ibi tí mo fojú dá sí òun náà nìyẹn, ìwé Tazkira àtàkọ lédè òyìnbó page 1017 àti 1018, ibẹ̀ ni ọ̀rọ̀ yẹn wà. revelation tó lóun gbà tó wá sọ pé òun ò gbà yẹn, àwọn mẹ́yìn ẹ̀ àwọn tẹ̀ síta, revelation yẹn wà ń bẹ̀, ó sì sọ bẹ́ẹ̀ lóòótọ́, bọ̀ tó parọ́ fún ìjọba òyìnbó ńgbà tó mọ̀ pé ọ̀rọ̀ tóun sọ yẹn ó lè fà wọn sínú ìjàngbọ̀n. so ìjọba òyìnbó dẹ̀ ní òyìnbó ń gbà mí àwọn dùn tán, àwọn ti gbà wípé kò sọ bẹ́ẹ̀. pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti kọ́ nípa ìjọba òyìnbó tó ti yìn wọ́n, tó ti sọ̀rọ̀ wọn dáadáa, lẹ́yìn ìgbà yẹn ó tún wá kára mọ́ kí ìjọba òyìnbó má bàa kẹfín sí i má wípé Ghulam Ahmad yìí kò ṣe tàwọn. torí náà kí ìjọ Ahmadiyya kí wọ́n bá wa wá ibi tí Ghulam Ahmad ti béèrè àwọn béèrè lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run sì ń dá lóhùn, kan jẹ́ ká rí lẹ́sìn yẹn ká fún wa níbi 50 questions péré, torí wípé òun ló ní èyàn ó máa bá Ọlọ́run sọ̀rọ̀ ní sọ sí mi ń sọ sí ọ, gẹ́gẹ́ bó ṣe wà nínú tírà Aqibatu Adam page 191. torí pọ̀ ga yín ànábì yín ti ṣe Ghulam Ahmad, ó tún sọ ń bò mí nínú àwé ẹ̀ pé ó ní innani atasharrafu bi kalamillahi ta'ala, ó ní Ọlọ́run ti pọ́n wọlé pẹ̀lú pé òun bá Ọlọ́run ọba sọ̀rọ̀, Ọlọ́run bá òun sọ̀rọ̀, innahu yuhawiruni wa yukallimuni bi kathra, ó ní Ọlọ́run á máa bá òun sọ̀rọ̀ púpọ̀ gan-an, wa yujibu ala as'ilati, Ọlọ́run á sì máa dáhùn àwọn ìbéèrè wọn, wa yuzhiruni ala kathirin min anba'il ghaibi, Ọlọ́run á sì máa fi àwọn àṣírí ìkọ̀kọ̀ Ọlọ́run á máa fi hàn ohun Ghulam Ahmad. ọ̀rọ̀ yìí wà nù tírà al-I'lanat, bá wo volume 2 ń bẹ̀. so nínú àwọn announcement tó gbé jáde ní on the 15th oṣù karùn-ún ọdún 1908 síwájú kó tó kúrò láyé, kódà ó tiẹ̀ sọ fún wa wípé wáhíù àtàwọn mísí tóun rí gbà látọ̀dọ̀ Ọlọ́run a máa sọ̀kalẹ̀ ńgbà míì ní sísọ̀kalẹ̀ tó já sí wípé yóò máa da gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ bí òjò tí rọ̀. kódà ó sọ nínú tírà tó pè ní Mir'atu Kamalatil Islam, Mir'atu Kamalatil Islam page 231. ó ń sọ bẹ́ẹ̀ wípé ó ní inna halati la'ajibatun haqqan, ó ní ọ̀rọ̀ tó ṣe ní lè mà ní condition Ghulam Ahmad nípa bíbá Ọlọ́run sọ̀rọ̀ àti gbígba ìmísí látọ̀dọ̀ Ọlọ́run, ó ló ṣe ní lè mà gan. haythu ta'ti alayya ayyamun, ó ní àwọn ọjọ́ mi ń bẹ ta'ti alayya ayyamun tanzilu fiha al-ilhamatu kal-matari al-ghazir, ó ní láwọn àgbà míì ilhamu ó máa sọ̀kalẹ̀ sóhun lára, àwọn ìmísí ó máa wá bá wọn látọ̀dọ̀ Ọlọ́run, látọ̀dọ̀ ṣètọ́nù ẹni kìí ṣe látọ̀dọ̀ Ọlọ́run, wọ́n máa rí wáyù gbà látọ̀dọ̀ Ọlọ́run, yóò máa wá sọ̀kalẹ̀ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ bí òjò tí ó rọ̀ rọ̀rọ̀rọ̀ bí àrọ̀dá. òun náà ni wáhì tóun máa rí gbà ní ti ṣẹlẹ̀. kódà ó sọ níbì kan náà àwọn àkọọ́lẹ̀ wípé
wáhíù yẹn gbà míì yóò bẹ̀rẹ̀ látàlẹ́ yóò sì máa sọ̀kalẹ̀ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ títí lẹ̀ ó fi mọ́ àfi bí ẹni pé Ghulam Ahmad ò tiẹ̀ ní sùn rárá ti ara yóò kà máa gba wáhíù ni yóò máa gbà lọ ní gbà títí lẹ̀ ó fi mọ́ látàlẹ́ títí dàárọ̀ gbàtújá sí pé ṣe ni wáhíù ń rọ̀ bí òjò lé lórí bẹ́ẹ̀ sì ni Ọlọ́run jẹ́ ká mọ̀ wípé Ànábì sallallahu alaihi wasallam wáhíù lè púpọ̀ fún un nítorí pé ní wáhíù yìí ìmísí látọ̀dọ̀ Ọlọ́run lè tó lágbára púpọ̀ Ọlọ́run ní inna sanulqi alayka qawlan thaqila tí Ànábì sallallahu alaihi wasallam máa ń gba wáhíù tàbá wo ìbẹ̀rẹ̀ Sahih Bukhari á rí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé bí wáhíù ṣe rí fún Ànábì sallallahu alaihi wasallam ó túmọ̀ sí pé a máa ní lára ó máa ń lé fún Ànábì wáhíù náà sì ní láàrin bí ìṣẹ́jú mélòó Malaku Jibril ó ti lọ ó ti fà Ànábì sallallahu alaihi wasallam sílẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà ó nira púpọ̀ àrínà sàhábà tó sọ fún wa wípé tí Ànábì sallallahu alaihi wasallam bá ń gba wáhíù kódà màmá wa Aisha àti ẹ̀gbá wa wípé Ànábì sallallahu alaihi wasallam tó bá ń gba wáhíù nǹkan náà máa lágogo gbọ́ngbọ́n sí létí léyìí tí ó lágbára púpọ̀ ojú ẹ̀ ó yí padà yóò bẹ̀rẹ̀ sí ní làágùn lákọ̀lákọ̀ ẹnìkan náà sàhábà sọ fún wa wípé Ànábì òun bẹ pẹ̀lú Ànábì ńjọ́ kan ibi táwọn wá jókòó sí bí ẹni pé Ànábì gbé ẹsẹ̀ rẹ̀ léyìí tán òun lórí ìjókòó táwọn wà ń bẹ lànàbì sallallahu alaihi wasallam bá bẹ̀rẹ̀ sí ní gba wáhíù ó ní láàrin ìṣẹ́jú mélòó ká Ànábì tó gba wáhíù náà tán ìtàn òun fẹ́ tán òun ò sì lè yíra padà níbi tó ń wà kódà ó ti ṣẹlẹ̀ ńjọ́ kan wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam ó wà lórí ìbáka tí gùn ìbáka tó ń gùn ìyẹn tó fi ń ṣẹṣẹ̀ rìn gbà yẹn lórí dábà náà ní wáhíù bá dé bá wọ́n ní ìbáka náà sì kúnlẹ̀ wọ̀ lójijì yẹn ni wípé látara mìsíkọlẹ̀ wáhíù látara wíwúwo àti títóbi wáhíù náà wáhíù yìí náà ti dé ti dààmú ara Ànábì wa sallallahu alaihi wasallam ó ní Ghulam Ahmad sọ pé òun gbà lọ́fẹ̀ẹ́ yìí o tó ló ń rọ̀ léhùn lórí bí òjò ẹ̀dá kan ṣó ń pa Ànábì lé ní àbò ń yẹ̀yẹ́ Ànábì ó ti yẹ yín. nínú tírà at-Tazkira tẹ́bá wo page 804 ó ní Ọlọ́run sọ fún Ghulam Ahmad sọ pé Ọlọ́run sọ fún wọn pé inni ma'aka fi kulli halin òun Ọlọ́run bá ń bẹ pẹ̀lú ìwọ Ghulam Ahmad ní gbogbo àṣesí tó bá wà ẹ̀dá kan kódà bó ń bẹ ń tọ́ílẹ̀tì kódà bó wọn àti ìyàwó ẹ̀jọ́ wà nù yàrá Ọlọ́run bẹ pẹ̀lú ẹ̀ wàlíyàsù bìlá wà inda kulli maqali ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n Ghulam Ahmad bá ń sọ wọn Ọlọ́run bẹ pẹ̀lú ẹ̀ yẹn ni pé o lè ṣiṣọ́ ẹ̀rí nǹkan Ghulam Ahmad kò ní àṣìṣe bó ti wù kó lè kéré ma lójú ara ẹ̀ ó lóun ò láṣìṣe gẹ́gẹ́ bá a ṣe sọ fún wa tẹ́lẹ̀ nínú tíra ẹ̀ tó pè ní Nuzulul Masih page 202 àti tíra tó pè ní Nurul Haqqi page 192 ìsọ̀ngbà mi ó ti ń sọ fún wa gbà mí ó ní laqad nazala alayya hadhani ilhamani ó ní ilhamu méjì kan èyí tó pè ní inni ma'a rasuli aqub àti ilhamu wa inni ma'aka wa ma'a ahlika ó ní ilhamu méjèèjì àyà méjì nìyẹn nù Qur'ani Ghulam Ahmad ó ní laqad nazala alayya hadhani ilhamani ṣẹ́rí ilhamu méjèèjì ó sọ̀kalẹ̀ fún fi ba'di layali láwọn òru kan alafal marrat nígbà ẹgbẹẹgbẹ̀rún yẹn ni pé nígbà ẹgbẹẹgbẹ̀rún bóyá 10,000 times àbí kẹ́ 5,000 times tán pé ní alafal marrat yẹn ni pé ó ti kú ní 1,000 yẹn ó ti jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ méjèèjì yìí pé Ọlọ́run kan bẹ̀rẹ̀ sí ní kọ́ lórin sóhun létí pé inni ma'a rasuli hakum inni ma'aka wa ma'a ahlika inni ma'a rasuli hakum inni ma'aka wa ma'a ahlika Ọlọ́run á bẹ̀rẹ̀ sí ní wí lọ gbá àfi bí ẹni gbé ìgbà tí yẹn bá ń faṣẹ́ wal-iyāzu billah Ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifun mímọ́ Ọlọ́run bá kú níbi gbogbo àwọn ọ̀rọ̀ wérewère wọ̀nyí ó ní Ọlọ́run bá ń fi àwọn ìmísí náà ránṣẹ́ sóhun léyìí tó ń kà á fún un lákàtúnkà kódà nígbà ẹgbẹẹgbẹ̀rún lóríṣiríṣi ó ní ó tún tẹ̀síwájú ó ní fi ba'dil marrat ó láwọn àgbà míì tiẹ̀ ń bẹ Ghulam Ahmad ló ń sọ̀rọ̀ yìí o ẹ̀rí bí wáhíù tiẹ̀ ti rí ó ju dànábì wa lọ sallallahu alaihi wasallam fi ba'dil marrat ó ní láwọn àgbà míì tiẹ̀ wà ma in adon ra'si òun kò ní pẹ́ tó ń gbé orí wọn lé pílò báyìí ala al-wisada tó ń gbé orí lé pílò báyìí hatta tabda silsilatul wahyi ó ní wáhí yóò kàn bẹ̀rẹ̀ ni ó ní tó ń bá ti gbórí lé pílò báyìí tó ń bá fẹ́ sùn lálẹ́ báyìí wáhí yóò kàn bẹ̀rẹ̀ ni wa tazallu mustamirratan ila an astayqiza li salati al-fajr wáhí náà yóò kàn máa dálẹ̀ ní gọ̀rọ̀gọ̀rọ̀ yóò kàn máa rọ̀ bí òjò ńláńlá ni títí tásìkò irun alifajari yóò fi tó wọn fi dìde lọ kírun alifajari abẹ́rẹ́ nǹkan báyìí kí yẹn máa gba wáyé látàlẹ́ títí dàárọ̀ ń bolo wá ń kọ́ sí làákàyè wo ló wá ha sí ẹni tí ó lè ha Suratul Baqara yanjú
àdáwò nìyẹn nínú gbèsè Ghulam Muhammadu kò mọ Suratul Baqara èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ àwọn ọmọ ẹ̀yìn náà ló sọ bẹ́ẹ̀ àwọn sura tó gùn díẹ̀ díẹ̀ nínú Kùránì kò mọ̀ ṣebí ló ń lo àyà Kùránì lòkulò wajadilhum bil hikmati wal mau'izatil hasana abẹ́ rí wọ́n ka Kùránì ẹni tó ń ka àyà kan tó ń ka ìkàkùkà ń bẹ̀ ìyẹn ní wàá sọ fún wa wípé òun gba wáàyí látàlẹ́ títí dàárọ̀ ẹ̀ ṣe bí wáàyí tó ń gbà yẹn ṣe báwọn èèyàn náà lọ́lọ́run rán sí ó dáa ńbo ló kọ́ sí ẹ̀bẹ́ gbọ̀mísá ńbo ló kọ́ sí àbí àyà kan náà lọ́lọ́run tó ń repeat bí aláìrí kan ṣe kan wal iyazu billah subhanallahi alazim torí náà ńkọ́ ọ̀rọ̀ Ahmadiyya téèyàn bá ń sọ wàláhì ìgbà bá ń kà nípa àwọn àkọọ́lẹ̀ wọn yìí ó máa ń panilẹ́rìn lápá kan ó sì máa ń panilẹ́kún láwọn apá mi Abu Tayyib al-Mutanabbi ash'aru shu'ara al-arabi inú ẹni tó mọ ohun orin fi sọ̀rọ̀ ọlọ́gbọ́n jù nínú àwọn alárúbáwá òun náà ni Abu Tayyib ó ní wa kam dha bi Misra min al-mudhihikati walakinnahu dahikun kalbuka ó ní àìmọye tí panilẹ́rìn àìmọye tí múni rẹ́rìn àárín fìpàkọ́ lélẹ̀ òun náà ní bẹ ní Masari ṣùgbọ́n ẹ máa rin lẹ́rìn yóò sì dàbí ẹni pé ń sọkún àwọn ẹ̀rín mi dàbí ẹkún àwọn ẹkún mi sì dàbí ẹ̀rín ọlọ́nkó pa wá lẹ́rìn rí kó má pa wá lẹ́kún aburú Ghulam Muhammad ó ní tó bá ti gbórí lé pílò lálẹ́ báyìí wáàyí òjò wáàyí ó kàn máa rọ̀ fóun ní gàràràràràrà yóò máa wá rọ̀ tí yóò máa sára kàkàkà títí tílẹ̀ ó fi mọ́ ó dé àsìkò àlùfájìrì kí wáàyí ó tó dáwọ́ dúró ẹ̀dàkùn ọpọlọ wo ló wá kó sí èèyàn tí ò ní làákàyè tó nǹkan tó ní nínú àwọn àìsàn rẹ̀ òun máa ń rí èèyàn gbà mí tó yẹ pé òun ti rí ẹni yẹn láìmọye ìgbà ló pè tòun ti bẹ́ẹ̀ tóun bá tún rí òun tó ní dáàmà ẹ̀dàkùn ẹni tó rí yẹn nígbà 20 àbí ńgbà 10 kódà kó jẹ́ gbà 2 gbà 3 tí ò da ń tọ́ yẹn mọ̀ tí ò mọ̀ bóyá òun rí rí àbóhùn ò rí rí ṣerú ẹni bẹ́ẹ̀ tó bá ń gba wáyé látàlẹ́ dàárọ̀ ẹ̀yàn máa yá mi lẹ́sìn Islam bó lẹ ṣe rò pé yóò rí ṣe ti mọ̀ pé hadha rajul muftarin fi darajati al-ula min akdhabil kadhabin wa min akthari an-nas dajalan la shakka fi anna hadha ar-rajul kana affakan mujriman asiman ma arada illa idlala ibadillah na'udhu billahi min gawayatihi abi Allah balikala ko ṣe wa kò níbi ọ̀nà àná èyí tí ìjọ Ahmadiyya rìn yìí ọ̀rọ̀ tí mo kà tán nísìnyí bí wàyí ṣe ń rọ̀ bí òjò látàlẹ́ títí dàárọ̀ fún Ghulam Ahmad ó ń bẹ ní page 804 nù tíra at-Tazkira tẹ́ bá ti wo ibi footnote ní ọwọ́ ìsàlẹ̀ èyí tó bẹ̀rẹ̀ pẹ̀lú laqad sami'tul masiha al-maw'uda alayhi salam ibẹ̀ ní ọ̀rọ̀ náà wà. nínú tíra Ghulam Ahmad èyí tó pè ní I'jazu Ahmadi tíra I'jazu Ahmadi yìí ó náà pè ní Damimatu Kitabi Nuzulil Masih ó wà nínú tíra tán pè ní Nuzulil Masih tabawo page 232 ńbẹ ó ń sọ ńbẹ wípé ó ní lókè pátápátá ó ní ayyuhal munsifun la yakhfa ala alladhina qara'u kitabi Nuzulil Masih alladhi sajjaltu fihi 150 ayatan samawiyatan ma shahadati mihati shuhudi anna ayati llahi al-kamila أن آيات الله الكاملة والمقدسة تتنزل في تأييد مثل المطر. ó ní àwọn àmì Ọlọ́run ọba àwọn àyà Ọlọ́run a máa sọ̀kalẹ̀ wá bá òun Ghulam Ahmad gẹ́gẹ́ bí òjò a máa rọ̀ léun lórí gẹ́gẹ́ bí òjò yẹn ni pé ó ń sọ̀kalẹ̀ ní kẹ̀tíkẹ̀tí ni tó ń rọ̀ yà. Ghulam Ahmad tẹ̀sán ní la uhsi adadu shuhudi ala tahaqquq tilka an-nubu'at la zada adaduhum ala 6 malayin ala ma azun. ó ní taba ní ká ka iye èèyàn tó lè jẹ́rìí sí àwọn àmì Ọlọ́run ọba èyí tí òun sọ tó sì rí bẹ́ẹ̀ àwọn àsọtẹ́lẹ̀ tó ń sọ tó sì rí bẹ́ẹ̀ àtàwọn àmì Ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ láti fi ràn òun lọ́wọ́ kí ayé lè bá a mọ̀ pé òjíṣẹ́ Ọlọ́run lòun ṣe ó ní òǹkà wọn ò bá tó 6 million èèyàn alama azun ó ní I think approximately bóun ṣe rò abẹ́rẹ́ nǹkan bẹ́yẹn yóò máa rò lọ́nà ni. ó ní walakinnal asafa ṣùgbọ́n tó ṣe ní láàánú púpọ̀ kullal asaf kódà tó ba nínú jẹ́ ó ní pé anna ta'assuba ó náà ní pé ìnífẹ̀ẹ́ afọ́jú àti ikọ̀ òdodo wa hubbu dunya anna ta'assuba wa hubba dunya maradun li'ayni la yubsiru ma'ahu al-insan òun ló fọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lójú ni ò jẹ́ kí wọ́n rìnà rí òtítọ́ wa in kana yara tó ń ti bó ṣe já sí wípé ojú wà lágbárí wọn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà wọn àrí náà ó wá tẹ̀síwájú ó ní wala yasma kò ní jẹ́ kí èèyàn gbọ́rọ̀ wa in kana yastami kódà bó tilẹ̀ já sí pé ó ń tẹ́tí lẹ̀ wala ya'qilu ma annahu aqil ó ní gbogbo àwọn àmì Ọlọ́run tọ́lọ́run fi sọ́pọ́ọ̀tì òun tó yẹ káyé torí ẹ̀ gbà fóun tó ń ti bẹ́ẹ̀ náà ọ̀pọ̀ wọn ní làákàyè ṣùgbọ́n wọn àṣẹ làákàyè náà ni. ó wá tẹ̀síwájú ní aqulu halafan billah ó lóun fi Ọlọ́run ọba búra alladhi nafsi biyadihi ọba tó ní ẹ̀mí òun
لو جمع الشهود على الآيات التي أظهرت لي وظهرت في تأييدي لما وجد ملك في العالم يزيد عدد جيشه على عدد هؤلاء الشهود. ntọ́ bá ní kó máa kó àwọn èèyàn síta tí wọ́n jẹ́rìí sí àwọn àmì tọ́lọ́run fi ràn wọ́n lọ́wọ́ káyé lè máa pójíṣẹ́ Ọlọ́run lòun táwọn wá ń ka yòókà wọn kò ní sí ọba náà láyé yìí àbí orílẹ̀-èdè náà tí àwọn ọmọ ogun rẹ̀ tí ó tó iye èèyàn tí ó jẹ́rìí gbé òun Ghulam Ahmad wípé ẹni Ọlọ́run lòun walakinna an-nasa yukadhibun. ó dà kí ló wá dé táwọn èèyàn ṣe bẹ́ẹ̀ Ghulam Ahmad ó ní ẹni tó ṣẹlẹ̀ ní pé lórí burúkú lọ́pọ̀ àwọn èèyàn ni yukadhibun wọ́n máa ń pe ẹni Ọlọ́run nírọ́ ni yukadhibuna tilkal ayat wọ́n ń pe àmì yẹn nírọ́ ni. ó ní walakinna an-nasa yukadhibuna tilkal ayati aidan kama turtakabu anwa'u dhunubi ala wajhil ardi. ó ní torí pé ọkàn àwọn èèyàn jìnnà sọ́lọ́run ẹni ibi ni wọ́n ní wọ́n ń pe àwọn àmì Ọlọ́run ọba nírọ́ òun náà ni ò jẹ́ kí wọ́n gbà fún òun Ghulam Ahmad. bákan náà nínú àwọn irọ́ kábìtì Ghulam Ahmad òun lọ̀rọ̀ tó sọ nínú tírà tó pè ní Ijazu Ahmadi èyí tí ó ń bẹ nínú tírà Nuzulil Masih page 235. ó ní قولوا الآن بالله عليكم ألا يماثل قلب هذا اليهودي قلب الشيخ محمد حسين وميان ثناء الله أم لا إنهما يكذبان كثيرا عن عدم تحقق بعض النبوءات مع أن الحق أنهما بطلت نبوءة من نبوءات قط بل تحققت جميعها بكل جلاء ووضوح. ولا محمد sọ wípé ní gbogbo àsọtẹ́lẹ̀ tó ń sọ pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ ńgbà báyìí nǹkan báyìí ní láti rí báyìí gẹ́gẹ́ bí àdéhùn Ọlọ́run tó ṣe fún un ó ní kò sí kan nínú àwọn ọ̀rọ̀ náà tí ò rí bẹ́ẹ̀ ó ní gbogbo prophecies kò séyìí tí ó wà fulfilled náà gbogbo ẹ̀ ló come true. ǹjẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀ máa yá mi irọ́ líle ojúlówó irọ́ líle. arákùnrin yìí ọba àwọn òpùrọ́ ni ó lóun ó fẹ́ arábìnrin tó ń pè ní Muhammad Bijun ìyẹn Ghulam Ahmad yìí ó lárábìnrin náà òun gbúdọ̀ fẹ́ Ọlọ́run ti kádàrá pé òun ní láti fẹ́ ó wá ṣe wàhálà títí torí ẹ̀ kò rí fẹ́. ó ní Abdullahi Atam ọ̀gbẹ́ni Christian yẹn tó ló ń bú ànábì ó ń bú ẹ̀sìn Islam Ghulam Ahmad dá oṣù mẹ́ẹ̀ẹ́dógún fún wípé yóò kú oṣù mẹ́ẹ̀ẹ́dógún kọjá Abdullahi Atam ò kú kó tó padà wá kú lẹ́yìn ìgbà yẹn. ìgbà tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé bó ló ṣe rí ó ní Ọlọ́run ti rí ọkàn ẹ̀ nígbà tó ń sọ pé yóò kú ẹ̀rù wá bà ẹ̀rù tó bà yẹn ni ò jẹ́ kó kú mọ́ abẹ́rẹ́ nǹkan ẹ̀ wo irọ́ burúkú nínú àwọn irọ́ Ghulam Ahmad. ó ní Ọlọ́run ti ṣàdéhùn fún òun wípé òun ó lókìkí káàkiri ayé kódà gbogbo àwọn lọ́balọ́ba àwọn èèyàn ńláńlá wọ́n tẹ̀lé òun Ghulam Ahmad wọ́n sì máa wá àlùbáríkà pẹ̀lú aṣọ òun yatabarrakuna bisiyabik. ó ní Ọlọ́run ti ṣàdéhùn fún òun pé àwọn ẹni ńlá àwọn lọ́balọ́ba àwọn olówó àwọn olórí orílẹ̀-èdè wọ́n máa wá àlùbáríkà pẹ̀lú aṣọ òun Ghulam Ahmad. ǹjẹ́ ó ti rí bẹ́ẹ̀ yẹn màyá mi. àtàwọn ọ̀rọ̀ oríṣiríṣi mi àwọn àsọtẹ́lẹ̀ mi èyí tó já sí pé gédégédé òun náà ló jìnnà sí òótọ́. nínú ọ̀rọ̀ Ghulam Ahmad òun lọ̀rọ̀ tí mo sọ fún wa lẹ́ẹ̀kan pé ó mà sàsọtẹ́lẹ̀ kan wípé láàrin ọdún mẹ́jọ pé ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì èyí tí ó ń darí ilẹ̀ India ń gbà yẹn ó ní ìjọba náà ó ṣubú yóò wó gẹ́gẹ́ bó ṣe sọ ó ní the British Empire ibi tí mo ní ọ̀rọ̀ yẹn wà lẹ́ẹ̀kan náà ló wà lóòótọ́ ẹ wo tírà àbí ìwé tẹ́síkírọ̀ page 1017 àti 1018 ibi tó ń sọ pé ó ní the British Empire will last for 8 years. Thereafter, there will be weakness, disturbance, and decline. ọ̀rọ̀ yìí rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ yẹn kọ́ ló kọ̀ hàn bí ó ṣe pé Ghulam Ahmad sẹ́ ó lóun ò wí bẹ́ẹ̀. tẹ́ bá wo page 1018 àbá ń bẹ̀ tó sọ pé the British Empire will last for 7 years 7 tó ní kì í ṣe 8 mọ́. Thereafter will be disruption and decline bó ti sọ nìyẹn. níbẹ̀ bákan náà ó sọ bẹ́ẹ̀ pé the power of the British will last for 8 years. Thereafter there will be the days of weakness and decline. bó ṣe sọ ó nìyẹn nù wé yẹn ṣùgbọ́n ètò kan wájú ni wípé ọ̀rọ̀ yìí ó sọ bẹ́ẹ̀ lóòótọ́ àwọn ọmọlẹ́yìn ẹ̀ dẹ̀ publish ẹ̀ síta nù wé tẹ́síkírọ̀ wọn ló wí bẹ́ẹ̀ ṣùgbọ́n òun parọ́ ó lóun ò sọ bẹ́ẹ̀ ó parọ́ ńgbà tó déwájú ìjọba òyìnbó tó ń darí ilẹ̀ India ń gbà yẹn. bí Ghulam Ahmad bá ń sọ̀rọ̀ nípa ìjọba Gẹ̀ẹ́sì tí wọ́n jẹ́ ìjọba alábòsí tí wọ́n kó àwọn ará ilẹ̀ India lẹ́rú ńgbà náà a máa sọ̀rọ̀ bí ẹni pé ó ń bá Ọlọ́run ọba yẹn sọ̀rọ̀ ó ní walakinni gẹ́gẹ́ bó ṣe sọ ní tírà Kashful Ghita page 17 ó ní walakinni a'lamu jayyidan anna qawanina al-'adli fi saltanatina ay saltanat Burtaniya sallamaha Allah
واضحة جدا وحكامها أكثر ذكاء وفهما وفي قلوبهم نور العدل أكثر من بلاطوس وإن ضياء عدل هذه السلطنة أسطع وأعلى من عدل السلطنة الرومانية فأشكر الله على فضله أن بوأني ظل حماية سلطنتي كيفة تحقيقها أرجح من كيفة الشبهات oyin ìjọba òyìnbó níbí yìí nígbà táwọn èèyàn tí wọ́n gbé ẹjọ́ ẹ̀ lọ bá ìjọba wípé ẹni tẹ́ ló ń ṣe tiyín o òun gan ló sọ pé ìjọba Gẹ̀ẹ́sì yóò ṣubú lẹ́yìn ọdún kẹjọ àbí ọdún keje gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀ ṣe ń takora wọn.